Ìjọba orílẹ̀-èdè Saudi Arabia yóò gbé ètò ìrànwọ́ fáwọn ọmọ òrukàn rẹ̀ wá sí ìpínlẹ̀ Kwara. Gẹ́gẹ́ bí ìṣe àti ìlànà ìrànlọ́wọ́ tí àjọ ẹlẹ́yinjú àánú ti Abubakar Sidiq Philanthropic Home ti orílẹ̀-èdè Saudi Arabia gbé lọ́wọ́ lábẹ́ ìrànlọ́wọ́ ìjọba orílẹ̀-èdè náà. Àjọ náà yóò ṣe àgbékalẹ̀ ètò ìrànlọ́wọ́ rẹ̀ nílùú Ìlọrin olú-ìlú ìpínlẹ̀ Kwara, ìyẹn lọ́jọ́ Ajé Monday, ọjọ́ 17 oṣù kejì ọdún 2025 yìí. Ètò náà ni yóò wáyé ní gbọ̀ngàn banquet hall tó wà ládojúkọ ilé ìjọba tí a mọ̀ sí Government House, bẹ̀rẹ̀ láti aago 10 òwúrọ̀. Àtẹ̀jáde tó wá látọwọ́ adarí àgbà àjọ náà, Alhaji Abdulrazak Ibrahim Salman sọ pé ìlànà nínáwó ìrànwọ́ sáwọn ibùdó ìṣètọ́jú ọmọ òrukàn náà ló jẹ́ àkànṣe iṣẹ́ tí wọ́n là sílẹ̀ láti mú àyípadà tó dára bá àwọn ọmọ òrukàn àti láti ṣe ìrànwọ́ oní ìgbà pípẹ́ níbi fífún àwọn ọmọ òrukàn àti àwọn ọmọ aláìní tó tó 150 nípínlẹ̀ Kwara ní owó gọbọi. Látàrí èyí, Alhaji Salman ké pe gbogbo àwọn ilé ìṣètọ́jú ọmọ òrukàn tó gbòǹtẹ̀ ìjọba nípínlẹ̀ Kwara láti darapọ̀ mọ́ ìjọ ẹlẹ́yinjú àánú Abubakar Sidiq láti lè jẹ nínú àwọn àǹfààní náà. Eléyìí tó jẹ́ kó di mímọ̀ wípé ó jẹ́ ìrànlọ́wọ́ pàtàkì. Ó sọ pé ìlànà ọ̀hún ni yóò ṣe ìrànlọ́wọ́ láti rọ̀gùn sápá àwọn ọmọdé bíi owó láti rí dájú pé wọ́n gbé ìgbé ayé ìrọ̀rùn àti bí wọn yóò ṣe máa rí àmójútó ojoojúmọ́, ìrànwọ́ lórí ètò ẹ̀kọ́, ètò ìlera àti bí ọpọlọ wọn yóò ṣe máa jí pépé ní ìgbà gbogbo. Kò ṣàìtẹnumọ́ pé gbogbo àwọn ilé ìtọ́jú ọmọ òrukàn tó bá wà ní ìpínlẹ̀ Kwara tí wọ́n sì fẹ́ darapọ̀ gbọ́dọ̀ jẹ́ àwọn tó ti gbòǹtẹ̀ ìjọba láti ilé-iṣẹ́ tó ń rí sí ìdàgbàsókè àwùjọ nípínlẹ̀ Kwara lójúnà àti lè rí dájú pé ìtọ́jú tó péye wà láwọn ibùdó wọn. Ó tẹ̀síwájú pé àjọ ẹlẹ́yinjú àánú náà pẹ̀lú àjọṣepọ̀ ilé-iṣẹ́ ìjọba ni yóò ṣe àmójútó eléyìí tó yanrantí lórí bí ètò náà yóò ṣe lọ láti lè rí dájú pé ètò náà lọ pẹ̀lú bó ṣe tó àti bó ṣe yẹ láì figbá kan bọ̀kan nínú.